olówó ní jòrò wọ kí wọ́n fà dákú láti. Ìyàwó mi ní ẹ̀nà ẹgbẹ́ ìṣẹ́ máa disrespect mi bẹ́ẹ̀ yẹn. Má yẹ kí n bínú sí ẹ o. Mo ṣe mo dẹ́gẹ́ bí ọ̀dẹ̀ ni. Ọ̀la stọ́fì Nàìjíríà ní rìtẹ̀ àtúntò jáde ọmọ ìyá mi lákàlẹ̀ yé àbúrò ìjà ẹ̀gbọ́n rẹ̀ lójoojú. Sinimá ìgbé lálẹ́ ọmọ ìyá mi lákọ́lé rẹ̀ olóyin ládùúgbò láti gbé jáde. Agbèjáde kásádà sinimá tuntun ọmọ ìyá mi my blood. Aṣílòótọ́ ni pọ́mọ ìyá kì í yẹ ọmọ bàbá ló ń bá. Ẹ̀gbọ́n nínú ọkọ ẹni tàbẹ́gbẹ́ ẹni tó wájú ọmọ ìyá ẹni. Ewu ló ṣe pàtàkì tó ṣe kókó. This is a wife in a dilemma. Worried, confused, destabilized. Ọjọ́ ṣọ́ra ẹ̀. Tàǹjà wọn bí àrìrà nínú ilé. Olójú dẹ̀ni rújú ẹ̀ nílẹ̀ kó pé kó fọ́. Ọmọ ìyá mi nílé ọkọ ẹ̀. We are inseparable. One question from me to you. Are you jobless? Yes. You became my job the day you decided to start following about your milk up and down. Are you mad? Sinimá yẹn lélẹ̀ tó kọjá bẹ́ẹ̀. Ọmọ ìyá mi Bánkì Akíntẹ̀rẹ̀ wà ló produce yẹ. Adébáyọ̀ Tìjàní ló direct yẹ. Osman Gbadebo ló package yẹ. Starring Ibrahim Chata, Péjú Ògúnmọ́lá, Regina Chukwu, Bánkì Akíntẹ̀rẹ̀ wá, Zainab Bakare, Péjú Ajíbóyè, Victoria Adeboye, Olúwafẹ́mi Dámilọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá tuntun yìí, ọmọ ìyá mi ló ń distribute yẹ. Ẹ tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí. Ọmọ garage, àtẹlẹ́ ìtàpá kọ́lé ẹ̀ ní the casket. Méjèèjì ń bọ̀ lọ́nà ni ó tún kọjá àfẹnuròyìn sinimá titun ọmọ ìyá mi not just a little one iṣẹ́ bàbá iṣẹ́ ní ìbàdẹ́. Ọ̀dà for your information àwọn ọ̀gá sọ pé kẹ́ ẹ má wá bíbá ẹ mọ́ tó bá jẹ́ pé breaking news tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. Ọ̀gá lórí burúkú wo ọ̀gá máa ń ṣàfihàn sọ́wọ́n kí n máa wá ibà ìmọ̀ nílé àbúrò ti tèmi. Grab your copy now. Jìn sí kòtò ìran kedere kùrukùru ṣú oṣù bojú ọ̀run ìran kedere ọ̀run tẹ́sí rí ẹ ò ṣe bí ọjà ìran kedere oṣù pátánà lẹ́kàlẹ̀ ríran ooo ìran kedere káàmù lóore má lọ jìn sí kòtò ìran kedere ọjọ́ máa ń lọ àkókò dúró ìran kedere ọ̀yẹ̀ dákun tètè la ooo ìran kedere. Hi. Hi, good morning. How are you? I'm good. Good morning. Yeah. Please, I'm going to the law department office. Oh, the law department. Yeah. You go straight down. You go left. Okay. You go straight down again, then you go right. Thank you. All right. Bye. Please, I'm here for my registration. What is really happening? Why is everybody outside? You've not missed a lot. Okay. The lecturer just left about 30 minutes ago. Said he was coming. I've not seen him. I'll just have to wait. Yeah, you can just join the queue. I'm behind that. Okay. Good morning, sir. Good morning. How are you? Fine. You follow me. Sir, what is happening? We I'm are not here talking for to you. them. Are you? What? Come on, let's go. Okay. Chewinsi, nǹkan tá máa ń sọ fún yín ni pé kẹ́ wà serious, kẹ́ wà devoted to your studies. Ṣé pé ti feel genius wọn ò tún báyìí. So, kí la fẹ́ ṣe? Sir, àti mọ̀ torí la ṣe wá bá yín. Any help tẹ́ bá máa ṣe fún wa, a máa appreciate it because àti ní carry over nìyẹn o. Ẹ jọ̀ọ́, help yín ni mo need because I didn't promise pé tí mo bá pass course ọ̀nà àwọn ìṣòwò school mi mọ́. Ẹ jọ̀ọ́. So, kí la fẹ́ kí n ṣe báyìí sí? Baby, irú ìbéèrè wo nìyẹn? Kí la fẹ́ kó ṣe? Tí mo ní ẹni bíbá ẹ̀, ìmọ̀ wá ní issues, àwọn ọ̀rẹ́ mi náà tún máa ní issues, kò possible now. Tí mo ní ẹ̀ ń bí inú náà, wọ́n kò ṣe sí. Tí o ní ní bí, tí o ní ní bí. Is this what you keep saying? Ọjọ́ tí mo bá ní síbí nǹkan. That is why I told you people, ẹ máa wà dedicated to your studies. Kẹ́ ẹ máa serious. Tó yẹ pé mo wà ń bí náà ni mo ṣe lè ṣe nǹkan tí mo lè ṣe. Anyway, I have sorted it out. Baby, oh, I love you. Wow.
You have just won for yourself a scholarship from our online competition. Congratulations once again. Thank you, sir. I'll be expecting you. Yes, sir. What's up? I'm good. Ibi lo wà ní? Ìgbà tó ń yẹn ti pọ̀ jù mo ṣàkóso pé kí n wá ń bí báyìí. Oh, So okay. how was your registration? Yeah, it was fine, you know. What course of making for any copy documents, you know. And after that, I made some payments. Well, it was fine. Tell me, how was yours? He said I should come back tomorrow. Torí pé mo wọlé through scholarship, so they will attend to me tomorrow. Wow, Yeah. scholarship. If you could, I'm just a lucky girl. Scholarship is not for everyone. I'm just a lucky girl. Let's not forget. What's your name? My name is Idera. Oh, And you? Idera. My name is Imole. Nice name. So, níbo lò ń lọ láti bí báyìí? Ilé mi now. Ilé. Yeah. Okay. Kó tó lọ mo fi bí akako wá nǹkan jẹ, you know. Let's eat before going. I want to go and eat in my house. Come on now. I insist. I insist. Okay. Do you have a car? Yes, I do. You have a car? Yes. That's good. Thanks for the meal. Thank you. Welcome. Please, tí bá ti dé bus stop mi máa bọ́lẹ̀. Akílódé, jẹ́ n gbé ẹ délé now. Don't try that. Why? Our road is bad, so mi fẹ́ kí mọ́tò ẹ lọ break down. Yeah. Okay, no problem then. Yeah. It's okay. Thank you for today. I really appreciate it. You're welcome. Yeah. So, Bilo Matibole. Yeah. Thank you. Bye. Bye. I want to get my file from the back. Okay. Bye. Bye. Ẹ̀rọ bẹ́ẹ̀ ní ìkànjẹ́ ẹran méjì. Níwọ̀n tó jẹ́ pé ìṣe náà máa ń fi eyín dẹran fún ọ́nù ilé. Kí wàá lọ́kàn tiẹ̀? Ìsun ó máa fẹ́ràn ẹ̀jọ́ o. Ẹ bá ń gbé jàre. Ṣé bóun ló fẹ́ sanwó rẹ̀ kí ni tiẹ̀? Ẹ wò ó ẹ dákun. Ìrẹsì wúrí márùn-ún ẹran kan. Ẹran kan. Oríṣiríṣi. Ó dé tàyín rẹ̀ ẹran méjì. Àfilẹ̀ ìyá rẹ̀ yóò jẹ́ ìyá ẹ̀jẹ̀. Ọjà sanwó ẹ̀. Ẹ ṣeun o. Ẹ wo bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ gan náà ni ẹbí ṣe bẹ́ẹ̀ náà. Ẹran kan. Ẹ dákun yìí ní séńjì o. Ẹbí dúró ti ní nígbà yìí ìṣòro. Àwa ní séńjì wa lọ́wọ́. Mo mọ̀ pé máa dúró sí mi nígbà yìí ìṣòro. Ẹran méjì. Odò! Owó ti pọ̀ lọ́wọ́ rẹ̀. Ará Ìdára! Ìdádúró. Adúró! Ṣé dáadáa lóde àti ìrètí rẹ̀? Ẹni tìjú rárá, ìtìjú kan ṣo ẹ̀ ní. Níta gbangba ẹ̀ lè lo spoon. Kí ni? Ìdẹ́ra tí dáadáa lóde. Bó ní iléèwé, bó ní iléèwé gíga ṣe rí. Kí ló dé tẹ̀lé lo spoon? Ẹ bó ṣe ń jẹun ta gbangba ẹ̀ tí ẹ̀ tìjú. Sọ mọ̀ pé èmi ní ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀. Ó yá jí sí mi. Wo ọ̀rẹ́ mi gbé bàbí ẹ wá jẹ́ ìlú Ìrọ̀ gbé. Bó ṣe ń ṣe bí ọmọdé. Ó ti wá lè mú ọ lára báyìí. Ta ló máa bá yín jẹ? Ṣé bàtà ráìsì? Ẹ wò èmi lọlé o, kí ló ń ṣe ń tẹ̀ ṣe? Ọbẹ̀ wọn ti dùn. Ẹ mọ̀ kọ́ tó tẹ̀lé, ẹ wò ẹ bá wa dé. Àpò àwọn àgbẹ̀. Ẹ wo ẹ dákun ẹgbẹ́ owó yìí lọ́wọ́ rẹ̀ o. Ẹran kan láìsí wà ẹgbẹ́ owó yìí lọ́wọ́ rẹ̀ o. Àpò kan àbọ̀. Ó ti dá báwọn, ó ti zẹ̀ báwọn. Bàbá Àdẹ̀rà. Kí ni gbogbo eléyìí tó ń dánwò yìí? Torí pọ̀ kàwé ni wọ́n bá jẹ́ pọ̀ lọ sùkúrù ni torí ìdìbòkù ọmọ pé ọmọ tí mo kọ́ bẹ̀. Yóò ní túmọ̀ sí mi. Jẹ́ nǹkan fún ọ sórí eléyìí dìí kí ni mo pè é dìí lọ́ọ́ háùsì dìí lọ́ọ́ háùsì ilé lọ́ọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ torí láti ìgbà tọ́mọ mi ti wọlé ìwé tó jẹ́ pé lọ́ọ̀ karùn-ún ilé látòní lọ ó ti sẹ́ǹgì ó ti di the law house ilé òfin
èmi fúnra mi nísìn mo ti di bàbá lọ ìyá rẹ̀ ìyá lọ. òfin tí ń bá yín gbélé báyìí nísìn ọlọ́lọ́mọ ni ó sọ fún mi ṣé bóyá ṣe wá wà nísìn yìí bí òun náà bá ń lọ ilé ẹjọ́ ẹjọ́ máa lọ ilé ẹjọ́ ni. bẹ́ẹ̀ ni wọ́n sì fẹ́ iná lásán adájọ́. irọ́ òun ni ó mọ̀ sí ẹ̀yin lẹ́mọ̀ sí irú àwọn ọmọ lọ wòran ni wọ́n fà wá láyé àga síbí. káwá gbàdúrà kọ́ ló jẹ́ ẹmọ orógun ẹjọ́ gbogbo gbànú báyìí àbẹ́ẹ̀kọ́. yóò mọ rẹjọ tó jọ wà rẹjọ kọ̀tànú ẹjọ́ tí yóò tiẹ̀ mọ́ rí àwọn ẹjọ́ tí wọ́n bá ti pàṣẹ kò. iléèwé ńlá ni ọlọ sórí ọmọ ó yẹ kí gbogbo ẹ̀yin aráàlú àìkẹ́ mọ gbàlùkẹ́ mọ jó ni nítorí pé òun ni òun ṣaṣojú wa káàkiri àgbáyé nìsín àwọn náà ti lólóríire ọmọ ológun ọmọ kan nù sọmọ pé nínú gbogbo ọmọ tí ń bẹ lù òun nìkan ló sórí rẹ ọ̀pọ̀ lórí ọmọ mi ọ̀pọ̀ ń jà báyìí ni bàbá ń gbọ́ ń gbá lára rẹ̀ nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé iléèwé ní mílíọ̀nsì ní ọlọ. iléèwé ní mílíọ̀nsì. yunifásitì oní mílíọ̀nsì lọ́lọ́. bàbá Adera ó sì bára rẹ sọ̀rọ̀ àìbá àmọ́ tó bá wá dọjọ́ ọjọ́ kan kákàntì bá dojúrú ká ní ọ̀bọ̀ sanwó. kò lè yí ọ sọ̀rọ̀ owó sùkúù tiẹ̀ o èmi kan ní mọ̀ san kì í ṣe fún mílíkì ẹ̀ ní ọ̀sán rárá kò yí ọ. nítorí pọ́mọ ìmọ̀wé ní pòfẹ́sọ̀ ló fi bá wa recognition rẹ̀ fún àwọn tí ó recognition rẹ̀ fún àwọn ìjọba àwọn náà wá fún lẹ́bùn bàǹtàbàǹtà méjì wọ́n fún kọ́lá wọ́n tún fún sípù kọ́lá àti sípù ni sórí kọ́lá àti sípù ni ó kó wọ yunifásitì wọn sì bí alájà ọ̀gá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá fi lè rí báyìí lọ́mọ sáré bẹ́rí fọ́mọ mi yọ́mọ sáré káàkiri. kọ́lá ò sì wá dáa ọ̀nà kọ́lá rí gbọ̀ngàn ìbí ìsọ̀bẹ lọ́nà alágbàdo ni. ó dà kéèyàn mọ̀ báwọn èèyàn ní ṣé kọ́lá arúgbìn là ń sọ a ní kọ́lá àti sípù ìwé ní méjèèjì kọ́lá àti sípù àdírẹ́sì tí ọmọ fi lọ léèwé ní. wọ́n jọ ṣe méjèèjì papọ̀ sójú kan mo ti rí rí. ọmọ ológo dìlọ tàrẹ a ní kìlọ̀ sí ọba yìí ṣé gbogbo yẹn ni wọ́n náà fara hùn ni. ọkọ mi káàbọ̀ ṣe dáadáa lóde. lọ́ọ̀. ọkọ ní sùkúù ẹ ṣe o ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀. bẹ́ẹ̀ kọ́ ọ fi lọ́ọ̀ sókàn mọ́ mi. lọ. ọ̀sẹ̀ pé tán ni ẹlẹ́jàre ẹ̀yin ọ̀rẹ́ lọ. àwọn ọ̀rẹ́ lọ. kí lẹ́yìn náà wá sí ilé wa o. a bá gbé báàgì wa. ẹ̀bọ́n rẹ̀ yín gbé báàgì wálé. sọ̀rí nǹkan báyìí. sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ inú yín sì ń bí mi gbogbo ìsàlẹ̀kùn mi sì ń pò pọ̀ ọmọ ṣe o igi gun nígbó àwọn èèyàn ń sọ̀rọ̀ odidi ọmọ èèyàn ló ti gun láàrin ìlú yìí o lákàyè tí yín dorí kodò ni sọ́bì kan ló sì bí ẹ̀yìn dájúdájú mo rò pápẹ́ lórí ilé ń bẹ lára àwọn eléyìí mọ́. kí ló dé kí la ṣe. kí la ṣe ẹ̀yin bọ̀rọ̀ yín gbé báàgì ṣé bí wọ́n ṣe bí òun náà bẹ̀yìn náà ẹ̀yin ò ṣe làkàyè. àwọn ọmọ ìṣe làkàyè ju ọ lọ. yes they do common sense do all us. wọ́n ṣe làkàyè ju ọ lọ. Baba Adera. bẹ́ẹ̀ ni mo sọ. Don't talk to me in that manner. What you are saying is a boosted idea. You talk to me with a professional manner in educating. sọmọ pélé lọ lọ wa mo kọ́ ọmọ bá rẹ̀ ń kọ́ tó dákun jẹ́ sọ kíní kan fún ọ. ṣé wo mọ̀ wípé èèyàn máa ń ṣe elaboration ògo nìyí àwọn ilé ìsìn ṣe elaboration rẹ̀ ìwọ ò ní bá wọn join together kọ́ celebration ògo. ṣé ọmọ tó lógo tọmọ mi wà lùlù yìí ni bó bá wù wọn lè sọ pé wọn bá kó bàtà. sẹ́yìn náà ti gbọ́. ẹ má dáhùn lóhùn o bàbá ò mọ̀ pé ọmọ mi wọ́n fún ní kọ́lá wọ́n tún fún sípù àwọn wá ní káwọn wá fara nù káwọn náà lè ní sípù àti kọ́lá. ṣẹ̀ṣẹ̀ yé mi ni. ìyá rẹ bọ̀ sí nǹkan lẹ̀. kò wá lọ jẹun. ẹ gbà báyìí sórí yìí burú nígbà tí a ti bá ọyà jáde. níbo ni wọn wá jẹun ni. wọ́n ní ẹ wá jẹun bẹ́ẹ̀ bá ti jẹ jàdẹgbẹ̀jì láyé yín nù ti fún lọ́rọ̀. kò kúrò yín lọ ó jáde tí bò ó jáde. kí ni ìsìnkú yín la ní ìsìnkú oúnjẹ yín náà fẹ́ gbé fún wa ni àbẹ́ òwa ni ní ìsìn sẹ́yìn lẹ fẹ́ fún wa lóúnjẹ. ó gbọ́ mi lẹ́nu. ó dàbọ̀ ẹ ṣeun o. bye bye. ìrúdàdà. bye bye longest time. ládàradà òsì láta mọ̀ ara yọ láì ṣe bàbá alájọ ẹ kó sì lọ gbára yé dà sọ. ọ sọ pé. wọ́n náà wà á mọ̀ lọ kí ló dó ṣe. èmi mọ̀ ni. mọ́mọ́ sọ ti ń gbé bí mi. àṣẹ́wọ̀n ní jọ ni. oúnjẹ bíi ìsìnbó kí ni sí ọ oúnjẹ mélòó wọn ṣe wọ́n ṣe oúnjẹ fọ́ọ̀mù rẹ irú ọ̀sẹ̀ fi sí ọfẹ́ máa bá a jẹun ni. yọ̀dákùn wọ́gán yọ bàtà kó léra rẹ lọ́jẹ̀. Baba Adera. a ní ọyọ bàtà lẹ́sẹ̀ kó léra rẹ ọ ti ń pẹ́ jù kí ló ń sí ọ̀tọ̀ sí báyìí. gbóòórùn ẹ̀gúsí. bá moscow kí ló ṣẹlẹ̀.
ìjọba takọ́lé ra rẹ lọ. bóyá káwọn ọmọ yìí ó padà ń gbà wọn àbí kí báwo la ṣe kí la fẹ́ ṣe kán padà. tí ẹ máa padà o mèrè ohun mi ló le. parí tó mu parí rẹ̀ kọ́ ọmọ. ṣé wọ́n sáré nǹkan jẹ. kọ́lọ́ wọn gbà mí lọ́wọ́ ọmọ dáadáa tí ń gbọ́dọ̀ pè lọ́mọ burúkú yìí torí mi mọ ibi tí Àmọ̀kẹ́ lọ látàárọ̀ mi mọ ibi tó lọ o tó fèmí nìkan lẹ̀ tẹ́ pé mi mò ń pàtẹ́ mi mò ń palẹ̀ mọ́ tó bá dé nísìn ọ sọ mí dẹrù bàbá rẹ̀ bá a dẹ̀ ṣe gbọ́ wàhálà yìí náà tán òun náà ni ó bẹ̀rẹ̀ sí fi jẹun oúnjẹ ni bí ẹni wọ́n fóúnjẹ ṣe àmọ́ yá padà wá bá mi bí o kí ni burúkú wà bá mi bí wọ́n fojú ẹ̀ rí ń bo ni lẹ́ obi ń bàkú ilé ńkọ́ bó ló ti ń bọ̀ látàárọ̀ tó ní lọ bí ẹni tó rí sánígi. Ntí bí mo sọ fún yín gbà pé èní ni ọjọ́ àkọ́kọ́ tí Ìdẹ̀ra ọ̀rẹ́ wa tí ó wọ kíní yunifásitì ilé ẹ̀kọ́ gíga rẹ̀ ó wá lọ láàárọ̀ nígbà tí wàá ń bọ̀ lọ́sàn-án ó wá rí èmi àtàwọn ọ̀rẹ́ mi àbàgbé lọ ilé. ọmọ gọ̀wọ̀n ni ọmọ kù kí ni ti Àtìdẹ̀ra tí ẹ bá ṣe pọ́jú òtí ọ wọ́n tẹ́ kọ́ fẹ́ bójú kò sí mọ́ sunkún ẹgbẹ́ ńkọ́lé ìwọ̀n jíṣò ẹgbẹ́ yege ìwò yege inú ẹ̀ ń dùn sí ò ní làákàyè ni sí ò rórí ara ẹni ṣebí ilé ìwé kan náà ni wà Àtìdẹ̀ra jọ lọ láti primary school kótó ìdípọ̀ ní scholarship wo orí kankan gba òpònú ayírádà níranù. ẹ ò mọ mi mọ bínú nígbà tó bá fi dìgbà míì náà èmi náà gba kọ́lá ń gba sípò gbogbo ẹ̀ nípa ẹ̀wò ń dáhùn sọ́dún mọ́ mi gàrí tí mo gbélé láàárọ̀ nǹkan tó sì wà nílé. gàrí kíni tí èsì pọ́n bá mi dùn láàmú ṣé bàbá lọ́wọ́ bẹ pé ó ra ń jẹ síbí àbí yàrá yẹ ra ń jẹ síbí bá gbọ́ ẹ lójú òye ọkọ. ọjà kíni padà wáyìn padà wáyìn kò sẹ́yìn kan tó fẹ́ jẹ kò sẹ́yìn tó fẹ́ jẹ oníranù. àní pé gbogbo bí ẹ̀fọ́ kọ́ ọmọ ṣe pò nítorí kí ló ń tẹ̀lé ní ìsìn o lè síwájú mi mẹ́kì yẹ jẹ́ gbogbo rẹ̀ kọ́ jẹ́ mórí bí kéde ńgbà náà kí ló ń ṣiṣẹ́ ọ̀tọ̀ sí báyìí ọ̀ tiẹ̀ pákéjì lójú ọmọ rárá mọ̀ pákéjì lójú ọmọ yunifásitì ọmọ wa ti wọ yunifásitì ṣe yẹ kọ́ tún bọ̀ nínú gbogbo ilé ìwé rárá. ó bẹ ṣe ń ṣe bí ọmọ kékeré. Bàbá dà wọ́n láìpẹ́ ẹ̀. Èmi kò láìpẹ́ ẹ̀. Èmi kò láìpẹ́ ẹ̀. Mo kàn kí ni mo lórí. Bàbá mú kíní dé ọmọ mi ló mú wálé. Ọmọ mi ló mú wálé. Ṣé wọ́n mọ́ rà fún mi? Owó tí ẹ ní. Ẹ ti ẹ̀ ní sùúrù lọ. Ẹ̀wẹ̀ ṣì máa jẹ chicken tó pọ̀. Ẹ káwọn ọkọ mi. Dádì mi. Mọ́mí, nǹkan tó yà mí lẹ́nu jù ni wípé léèní yìí. Gbogbo àwọn tó wà ní skul yẹn tó jẹ́ student skul yẹn ọmọ olówó ni gbogbo wọn. Kò ní bá tọ́ bá sọ. Kò tún wá ṣèyẹn nìkan o. Olójú tí ò ní mọ́tò nu wọn. Tó bá ní. Àtobìnrin àtọkùnrin gbogbo wọn ló wọnú mọ́tò wọn bá ṣe ń lọ mo kàn ń wo oríṣiríṣi káàsì mo ní owó rẹ̀. Kí ni yọ lẹ́nu bẹ́ẹ̀. Sórí pòfẹ́sọ̀ o ti sọ. Ó ní pé léèwé tó ń lọ yìí àwọn ọmọ olówó nìkan ní bẹ́ẹ̀ àwọn ọmọ èbó àwọn ọmọ alákọ̀wé Èkó iléèwé tí wọ́n máa ń lọ nù gbogbo àwọn ọmọ olówó. Dákun sọ jẹ́ sí kí n rí. Kò tún wá tán síbẹ̀ o oúnjẹ tẹ̀ ń jẹ yìí 15,000 naira lára níbi tá a ti rẹ̀. bẹ́ẹ̀ ni. 15,000. bẹ́ẹ̀ ni mọ́mí. tán yányán. lórí ìjókòó kan. 15,000 àbí 1,500 lọ fẹ́ wí. ṣé bí Imole ló gbé mi lọ bẹ̀ pé ká lọ jẹ lunch o àyẹ̀mí sọ pé ká kọ́ tí ẹ jẹ nǹkan ọgbà tó máa mú bíìdì báyìí lọ́ní 15,000. òun mo ṣe wò pé eléyìí kò gbúdọ̀ waste ẹ̀ ń gbọ́ gbúdọ̀. Ìdẹ̀ra dákun dúró náà ta ni ń jẹ́ mọ́lẹ̀ ọkùnrin ni àbóbìn. ọkùnrin ni. ó lè fẹ́ fàyọ. ọkùnrin òun ṣàdàkùn ọkọ mi àdúrà ọgbọ wọn tiẹ̀ léèyàn oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ bá pàdé ń bẹ̀rùn. bẹ́ẹ̀ni. ọkọ mi Ìdẹ̀ra Àdùnní mo rú àwọn tó mọ̀ bá rìn o ṣàánú mi o kó rántí ọmọ ẹni tó ṣe o. ọbẹ̀rẹ̀ abiyamọ abọ̀já gbọ́rọ̀ ní sùúrù ìbásọ̀rẹ́ ọkùnrin ìbásọ̀rẹ́ obìnrin ọ̀rẹ́ lọ́rẹ́ ń jẹ́ ọlọ́mọ olówó lè yàn. Bàbá Ìdẹ̀ra. Open your eye kí o kọ ìkílẹ̀ ìbò etí rán lé ìbò etí nose. Open your ear. Open your ear. Sórí òdodo ọ̀rọ̀ mi sọ fún má gbọ́rọ̀ bàbá rẹ o sọ mọ̀ pé mi nìyá rẹ̀ sórí bàbá rẹ̀ bóun bá ti rí gbogbo eléyìí tí mo ṣe tán dákun torí Ọlọ́run dán torí Ọlọ́run mo bẹ̀ ọ́ ni o mo rántí ọmọ ẹni tó o ṣe o. kí ni tọ́ wa ń ṣe ìgé ọmọ pẹ̀lú síkìnì. èmi ọmọ ṣe torí síkìnì náà kò fi sọ pé kọ́ ọmọ bọ́kùnrin rẹ̀ kọ́ máa bọ́ gbogbo èèyàn rẹ̀. ọjọ́ èrò jáde oúnjẹ jáde ọ̀tí ẹ̀ ní tébù mọ́nà kankan rárá ni. wọ́n ní lọ sọ̀rọ̀ lọ pé o ti mọ̀ ọ́nù n ò fẹ́ yùn dákun lẹ́rọ
mo ti gbọ́ àmọ̀ pé lẹ́nìkan ò ṣàánú mi wọ́n náà ní o. èèyàn ti rìn látàárọ̀ mú bí mo ti. wo pẹ̀lẹ́jà àríkọ́ tètè lọ wẹ̀ sọgbọ́n. tó bá ti wá ṣe tán kó wá wọlé nísìnyí gbogbo tó bá ṣe lọ ṣe kó lè tètè sùn kó lè jí bọ́ọ̀sù kù lọ́la. tiẹ̀ dúró mo tún rí àǹtí rẹ lẹ́kọ̀ọ́ mo wá wí fún un pé o ti rí iléèwé ṣe ti ilé yunifásitì létí àdúgbò wa inú rẹ̀ dùn ó ló wọn bọra sóríṣi wíṣì tó mọ wọlé sùn. ìtọ́sí rà mí tí lo tó ẹ fi nílẹ̀. wọlé kọ́ rè sínkì jàre tó bá dọ̀la sọ fún ọmọ nǹkan ní mo ní ọ̀kẹ́ àga. ẹ ṣáà ń jà sí chicken dà. pẹ̀lẹ́ ọkọ mi ọmọ kẹwọ náà o. yọ kẹ dáadáa. ọmọ kẹ o ló múnú wa dùn báyìí má mú kí ló dé tó mú un lọ́wọ́ bàbá dẹ̀. máa gbọ́ torí pé ọmọ ń bẹ́ bí mo sì sànù rẹ̀ tẹ́lẹ̀. yóò fi wá gbé gbogbo adúlọ. nǹkan sí ọ. sọ́ra rẹ̀ gangan mọ́ ọdún kankan. mi ò sì gbélé ìfimi ọkọ. ó gbé pọ́n mi gbé síkìn mo gbé lọ. Hello, Idera. Daddy mi sọ pé àwọn fẹ́ rí ẹ. Ọlọ́wọ́ urgently. Ẹyin wọ́n ló mọ ẹ. Ọjà ń lóko máa ètè bọ̀. Ok. Ó dàbọ̀. Daddy gay. Daddy gay. Daddy gay. Kí ló ń ṣe lè máa bọ̀ jàre? Kí ló rọ́ọ̀lù ẹ̀ dáàdì ẹ̀ ń kọ́? Gbọ́dọ̀ lọ. Wọn ò sí nílé. Ṣé bí wọ́n lo pè mí sí pé dáàdì ẹ fẹ́ rí mi? Mo dẹ̀ ń sáré bọ̀, kí ló ṣẹlẹ̀? Mi ò tí wọ́n pè mú sọ fẹ́ pé ń bẹ̀rẹ̀ ò ní wà ṣùgbọ́n tí wọ́n sọ pé dáàdì mi ló fẹ́ rí ẹ̀ wá wá. Ṣé mo nǹkan tí mò ń ṣe tí mo filẹ̀ tí mo fi ń sáré bọ̀ wá bí báyìí? Kí ló ṣẹlẹ̀? Ó yá kí ló fẹ́ rí mi fún? Bẹ́ẹ̀kọ́ rí àwọn méjì kógó dìpì. Ọ̀dẹ̀ ni mo fẹ́. Ìwọ mọ̀ pé ọ̀rẹ́ lèmi àti láti lè so kí wàá ló ń gò dìbì àbí kí ló ń sọ kó yé mi o. Wo èmi àti ẹ ti jẹ́ ọ̀rẹ́ for long distance. Àkíkà. So wọ́n fẹ́ kọ́ ọ̀rẹ́ wa kógó dìpì. Ìgbà wo ni ọ̀rẹ́ wọ̀ go deep wo má fẹ́ ìbò ṣì má fi ba orí mi jẹ́ kí ló ń ṣẹlẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ni kó sọ. Ṣé wọn pé ọ̀rẹ́ ni dáàdì mi àti dáàdì ẹ̀ mo máa lọ́kọ́ kúrò lọ́rẹ̀ kí wọ́n di àná. ọ̀rẹ́ ò tí ì yé mi náà. ọmọ kúrò lọ́pọlọ òwe èmi náà dẹ̀ lọ́pọlọ jamajama ká mú tọ̀tún ká mú tòsì ká mú tẹ̀yìn ká bá pọ̀ mọ́ tíwájú ká pa ọgbọ́ ẹ̀ pọ̀. So Imole pọ̀ ọpọlọ tèmi sí ẹ̀la kọ́nà rẹ̀ pọ̀ ọgọ́rọ̀ tí ẹ lọ́ tèmi lára. So tí mo bá gbọ́ ẹyẹ dáadáa nǹkan tó ń try láti sọ pé kémi àti ẹ máa fẹ́ra wa. Ó wá gbé mi kúrò lé wá síbí báyìí. Are you stupid? Are you mad? Ẹ ká sàn dádì. Ẹ ká sàn sà. Idera. Ẹ ká sàn. Ike. Ṣé dákun tó lọ lọ́hùn? Idera. Sọ fún mi tí màá ní kàṣán kan. Mo sọ mọ̀ pé bí mo ṣe ń bọ̀ lọ́kàn mo kàn sáìtì pé ọgbà ìgèlè ilé lójú ni. Àkìlọ́ fẹ́ fa gbogbo àrífín láàrin ìwà tiẹ̀. Ṣé bàbá rẹ̀ sọ fún ọ pé kì í ṣẹgbẹ́ rẹ̀ ni pé ó ṣe kò ṣe ọgbà ọdún kan àbọ̀ lọ rẹ̀. Kò rí bẹ́ẹ̀ sà. Jẹ́jẹ́ ni mo wà nílé tí ìgè pé mi fẹ́ rí mi. Mo dẹ̀ ń sáré pọ̀. Ó pè ọ́ pé èmi fẹ́ rí wọ. Ń gbọ́. Mo dẹ̀ ń sáré bọ̀ pé kí wọ́n á jẹ yín o. Mo dẹ̀ débí báyìí. The next thing tó máa sọ pé ṣé mo mọ̀ pé ọ̀rẹ́ ni dádì mi àtẹ̀yìn pé òun ò fẹ́ kẹjọ́ rẹ̀ lásán òun pé kẹ di àná pé òun fẹ́ máa fẹ́ mi. Inú ìwé ìròyìn ìwé lẹ ti kà yín o. Ó ṣe ń sọ́nsì yín ni sà. Gbọ́ ìgè gbọ́ o tó sẹ̀pọ̀ fẹ́fẹ́. Àbí wéèrè lọmọ yìí ni. Mọ̀ pé mọ̀lẹ́bí jọ ni mo fi pàpà. Ṣé àwọn ọmọ kẹ́tàgbọ́tà àbúrò nìyẹn ni? Pé àbúrò tiẹ̀ ni? Sọ fún mi sọ̀rọ̀ àbúrò rẹ̀ ni. Yọ ká kúrò lẹ́nu jọ fámìlì wọn ni kò lakókò ọmọ kún gbogbo ẹ̀ kó pín wẹ́lẹ́wẹ́lẹ́ kó ṣàlàyé fún mi. Dídìrín òsì dákun ó tó sì rẹ pé òun fẹ́ fi ọ. Nǹkan tó sọ ń sí nìyẹn sà. Wọ́n rán ọ sí àmọ́ wo dèdè tí ń tó sí ó tó mú ká òun tó sí òun mú ká tọ́mọ bá fẹ́ gbà fún ọ̀gá ṣé ó gbà fún ọmọ ni. Dídìrín àdàgbà mọ́ kúrò ní mọ́jẹ̀sìn.
òpònú òsì ayérada mọ́ bínú dákun Ìdẹ̀ra àríkàsí kan ní ìdàlámù ní tí bá ń ṣeré lónìí náà ni ó dópin lágbára Ọlọ́run màá rí pé mo mú ọdọ́dọ̀ pòfẹ́sọ̀ tí mo ti ní kó ọmọ lọ kọ̀wé tí máa káwọn èèyàn níwèé hùn lágbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ ìwé lónìí. irọ́ èmi lọ́dọ̀ pòfẹ́sọ̀ o. kí ló ṣẹlẹ̀. lọ́dọ̀ bá mi dúdẹ́ fún ẹ. irọ́ ni. wàhálà ọmọ mi dúdẹ́ fún ẹ. àbí nǹkan à ń ṣe gèdè ìwọ àti pòfẹ́sọ̀ jọ ń du girlfriend nítorí ẹ̀ lè wọ́n ṣe sọ pé ò lè lọ kàwé ń bẹ̀. ọmọ ẹ ti ń tó sí tó tọ́ ni. ẹ dákun ṣe wọ́n ti ní girlfriend kan tẹ́lẹ̀ ó wá fẹ́ fi òun ó fẹ́ fi ṣèyàwó kó fi ti bí ṣèyálé. èmi àti ẹ fẹ́ ra ni pòfẹ́sọ̀ gbà lọ mọ́ mi lọ. pòfẹ́sọ̀ ti gbà yún mọ́ ọ lọ́wọ́. mo lè fẹ́ mi. má bínú Ìdẹ̀ra kò ní sọrí burúkú báńkì bàbá ẹ̀ bọ́ bá dédé. wọ́n máa gbọ́ sà. Ọlọ́run ní dàrin wa rú má bínú dàkún. ó dàbọ̀ sà. dákun Ìgè nítorí Ọlọ́run jọ ṣé tí Ìdẹ̀ra tó ń tó sí òun ṣé tó bá gbà láti fi ọ ṣe ọfẹ fẹ nítòótọ́ ni àbófin ṣeré. bẹ́ẹ̀ kí a máa kó wọn mú. ẹ̀yin méjèèjì ó kò sínú yàrá yìí. ẹnu yàrá yìí. ayé le o ayé ọlọ́mọ jẹ́ káyó wọ̀yàn lára ni. nǹkan ṣe mí o wọ́n ti fi nǹkan ṣe mí o. kọfì ṣé ní ìsọkúkọ má máa po kọfì fọmọ fún mi mọ́ ó fẹ́ pamọ́ fún mi ni ó po kọfì fún ṣé òrí kan mi bẹ́ẹ̀ tó lè pò ọmọ òṣì ó fẹ́ pa mí lọ́mọ àbí ó yá wọlé lọ́kọ́ lọ́rin po tí mi fọmọ fún mi olóṣì oníranù ó fẹ́ pamọ́ fún mi ni. wọ́n fi ń ṣẹlẹ̀. wọ́n dún olóṣì ẹ̀ ló ń jàre báwo ni ṣé o jí dáadáa. no okay miss fema let's go. lọ sukú báwo lọ jẹun náà nà. no mọ́mí mi lè dúró jẹun mo ní class láàárọ̀ yìí. no fi nǹkan tẹnu kò tó jáde wọ́n ti lọ po tí mi fún. mi lè dúró tí bá late lecture máa fún mi ní 0. ok mo ti gbọ́ wo jọ̀wọ́ bá mi gbọ́ mo lọ sí school fún mi. ok no problem let's go. oh no mom I can drive now mọ́tò dẹ̀ wà tí máa gbé make anybody gbé mi. mo ò lè drive now bẹ́ẹ̀ tó mú òun dàgbà lójú yẹ jẹ́ kó gbé lọ school. Mommy, no, my driver mi, don't worry. Mo ní kò jẹ́ kó drive ẹ. Mom, kí ló dé tó bá ń do ní líle báyìí tó bá insist bóyá kí n má lọ sí school báyìí. Ó ṣe wá ní lọ. Bóyá kí n má lọ sókè. Àmà bò kò lè tó yàn tó bá mọ̀ kò fẹ́ drive kí wọ́n wá lè drive. Ṣoṣá ti mú ìwẹ̀ dání. Gbogbo ẹ ti wà ní mọ́tò pẹ̀lú báàgì. Kó fi kọ̀ǹtẹ́ ló yẹ kó lò. Mom, it's okay, I need to go. Love you, Mom. Bye. Idán wàá lọ bá àwọn tó kù ẹ wàá ní kó máa prepare tó bá di 4 o'clock ẹ máa lọ bá àwọn ọmọ chief cooker ẹ wo tẹ bá ti débẹ̀ kẹ lajú yín gidi ni o torí bọ́n ṣe wà yẹn ọjà ọlọ́jà owó olówó wọn máa ń gbé já ni mi ì dẹ̀ fẹ́ gbọ́ story lówó tèmi o bó bá ṣe wù yẹn anyhow kẹ wà ló dẹ́ẹ̀dì lọ ni wo tó máa fẹ́ ṣòṣì kẹmí ṣọpẹ́ gbowó mi wá fún mi. káwọn pa ọmọ ọkùnrin ọmọ náà mi dùn sáà. ọmọ dáadáa. wọ́n ti gun orí mọ́tòsáìkù tí ń gbé lọ ibi tí ó ti wọkọ̀ léwu. tí òun ṣe búùmù. ìṣèlọ́dà wípé kí n lé táyà kí ní òun bá kéwìn náà wá mọ̀. tó bá kàwé nǹkan báyìí bàbá dẹ̀ra yóò gbógo ìdílé wa yọ. ó ti gbé ìjọba báyìí nígbà tó ti kàwé lọ́wọ́ ló ti gbé ìjọba. bàbá wa. wọn owó lẹ ẹ lẹ tó rọ owó yìí gan. ọ̀rẹ́ wa dẹ̀ra ń kọ́. ó wà dáadáa àlàáfíà ló wà. olú béèrè àpọ̀dà olùwọ́n náà ń dáhùn sí. wọ́n béèrè rẹ̀. béèrè òfowó nu dákun wọ́n ní gbọ́gbọ́ náà gbọ́gbọ́ sọ́sọ́ náà sọ́sọ́ ẹ̀ tí ì mọ̀ gbọ́ ṣé bí gbogbo ilẹ̀ mọ̀ àbẹ̀wò ní béèrè àpò ìbéèrè àbòsí ọmọ pọ́mọ mi ti wọ yunifásitì tó ga jù nílùú yìí ọ̀ṣun à ń béèrè. bàbá wa ẹ mọ̀ bínú àwa náà mọ̀ a kò ní ká wá béèrè rẹ̀ náà ní bí ó ti lọ. àbí bóyá kò tí ì lọ ká lọ. bí káwá tiẹ̀ lè wá bá ṣe ń lé àyè. gẹ́gẹ́ bí àrùn ìdìbò tí
ọmọ mi wà jókòó lé ní wòyí sẹ́yìn ọmọ pẹ́ni tó bá ti wọ sùkúù báwọn tó tún jẹ́ pé lọ lọ ṣe òun wọn ìpẹ́ léwu rárá mo ti gbàgbé kò tilẹ̀ lé yẹ́yìn ẹ̀yin ò tí ì lọ ẹ̀ tí ì ṣe oríire o kí ló ṣẹlẹ̀. díẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé bí wọ́n bá wọn wí ni ṣé báwọn ọmọ wa ládùúgbò ni. ọmọ kọ́rẹ́ àwọn ọ̀rẹ́ ọmọ wa ọmọ tiwa náà ni wọ́n díẹ̀. ọ̀rẹ́ ọmọ wa ti sọ ti la o sọ ọmọ tèmi o ìdẹ̀ra lọmọ wa gbogbo kí ẹgbọ́ sẹ́yìn lọmọ mi ìbọn rẹ̀ ìdẹ̀ra ni ẹ̀yin gbọ́n ti ń jáde ẹ wá wò wípé nírúwò yìí kó jókòó lẹ̀ ẹjọ́ yín kọ́ ká gbà pé lóòótọ́ lẹ ṣe wáyẹ́ẹ̀kì tẹ́ẹ̀sì rí nǹkan kan mú bẹ̀ ẹ wá lè mọ kàwé kẹ́ ẹ mọ gbáradì fún wáyẹ́ẹ̀kì míì tuntun ń bọ̀ mo ń bọ̀ jẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ mi náà ni bóyá ẹ̀yin náà bóyá Ọlọ́run lè ṣe kẹ́ ẹ rí léèwé gbà. Mo sì lọ́ọ̀rọ̀ kí lẹ́yìn dúró ṣe nì. ìyá ẹ̀ mọ̀ dúró dé èèyàn náà ni lágbọ́ náà ẹ̀ mọ̀ dúró dé èèyàn ni ọmọ tèmi ó sì mọ̀ lọ báyìí ni ẹ̀ mọ̀ dúró dé èèyàn ni. bàálà yín gan ti ń pọ̀ ju bí ọ̀rọ̀ kí ni àwọn náà lọ sùkúù wọ́n lọ kò sórí ibú kankan àwọn náà lọ ọmọ yìí pé wọ́n mọ̀ sáré rẹ̀ bó ti ń tẹ̀ wọ́n mọ̀ sọ pé. ẹgbẹ́ ẹ wá bí ẹ wá bọ́bọ̀ wọ́n sáré ọmọ tèmi ṣé wọ́n fẹ́ kú ni. àbọ̀ ni wọ́n ti. torí ọmọ wa làwọn náà. tó lè tọ́ sọ yìí ní ìsìn òun sì ti bì. ibi báyìí ló wà. Ibi báyìí mo wà. Kí ló dé tó jẹ́ ká ṣe assignment nsẹ́? Idera máa ṣe now. Ẹ máa ṣe now. And you know how important this thing is to us. See, Idera, I want to tell you something. What? True, nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ó ti wà lọ́kàn mi for a while now. Idera, calm down. Kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Idera, ò dé fún mi ní few minutes kí n kọ́ fi sọ fún mi fẹ́ sọ fún ẹ. Mo ń gbọ́. See, Idera. So ever since tí èmi àti ẹ ti pàdé tí jọ ń ṣe ọ̀rẹ́ nínú school yìí mi ò rí anybody tí ó máa wù mí láti wà pẹ̀lú tí ò ń ṣe ìwọ. Imole, do you know Idera, listen to me. This is not the right time for Idera, this. listen to me. Come on. Idera, I love you. I love you so much, Idera. You love me? Yes, I love you so much and I want us to be more than friends. Okay, nǹkan tó fẹ́ sọ nìyẹn àbí? Ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn? Please, let's go and do this assignment. Leave me, let's go. Come now. Okay, ó ti sú èmi ò rí sí nǹkan tí pòfẹ́sọ̀ ń kọ́ wa o tá bá sì wí ní sí ìdẹ̀rẹ́ ò ní nǹkan yàn èbòdì mọ̀ fọ̀ bí ọlọ́pàá rẹ̀ kọ́kọ́ òye mi inú rẹ̀ o. tí ẹ má dá lò ṣe bí gbogbo alámọ̀ bí ìdọ̀lá máa ṣe ń ṣe pé èmi lèmi gbogbo nǹkan jo gbogbo nǹkan báyìí ló ń tojú gbogbo nǹkan ló mọ̀ èmi ò dẹ̀ kí ń fọ̀rọ̀ fi taratara. kí ni orí tó kẹ kí ni tó sẹ́yìn méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ báyìí. bíbó gbogbo wa la mọ̀ pé Ìdẹ̀ra fi ẹ̀kọ́ rẹ̀ sí é ó sì jẹ́ ọmọ tó sáp tó ní ọpọlọ tí nǹkan máa ń tètè yé gbogbo wa la sì mọ̀ bẹ́ẹ̀. sẹ́yìn gbọ́rọ̀ o olóṣìbẹ nínú bíi omi ìfùfù àwa ni làwọn ọlọ́pọlọ àwọn làwọn olórí táwọn ò fi rò táwọn ò sáàpù àbí. bọ́ bá wí bẹ́ẹ̀ o ń sọ bọ́ bá wí bẹ́ẹ̀. ẹ ti ẹ̀ dákun kí ni gbogbo rádàrá tó ń sọ lẹ́nu adẹ̀ ń wí bẹ́ẹ̀ ò já wí òun lè máa gbẹgẹ jáde èlé lọ kí ni tiẹ̀ gan kí ni tiẹ̀ nú ọ̀rọ̀ yìí dákun sọ fún mi. mi mọ̀ fún ohun àlà. àánú yín ṣe mi ẹ jẹ́ bóníire yọ̀ kíre lè jẹ́ tiyín kẹ́yìn náà lè lọ́pọlọ díẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ lé. so gbọ́n tí ń sọ káwà bó ń re yọ̀ káwà bó ń re yọ̀ àbí kì í ṣẹ̀bi rẹ̀. mo dáná orí mi o. ẹ dákun ta ni mọ́tò ńlá yìí adúrú mọ́tò yìí ta ni wá ládùúgbò wa. Àmọ̀kẹ́ ní kí ni dákun mọ́bìnrin ṣé mọ́tò tí wọ́n rà sọnù mọ́tò tí ẹ sọnù àbọ̀ ń retí àlejò. wo Àmọ̀kẹ́ má délé já lọ mójú ajé kò ní sọ. á lọ mójú ajé kò ní sọ. Bàtọ̀nà lẹ́ka lè ríran o. Ìran kedere. Ọmọ olóore má bàjẹ́ sí kòtò. You're welcome to my small crate. Yeah, it's a beautiful place. This was beautiful. Yeah, oh, beautiful. It's really. Thank you.
You understand? Tí wọ́n kọ síbẹ̀ yẹn. The lose house. Kò yé mi ni. Kí ló wà bẹ́ẹ̀? Actually, popsi mi ló kọ síbẹ̀. Nǹkan tí wọ́n sọ pé àwọn míì ni pé the Lord's house. According to him. The Lord's house. Ilé òfin kan tó ń try láti kọ nìyẹn. But ṣé House of Rep níbí báyìí ni àbí Senate House? Bí ẹ máa ń ṣe gbogbo ẹbí báyìí. I said this thing is not funny, but it's funny. Àtìgbà tí mo ti gain admission báyìí, òun ní popsi mi ti gbé kinní síbẹ̀. And ìjọ́ tí mo ti ẹ̀rí mo ní popsi kí nìkan tẹ̀ ń tẹ́ láti wọ́n ní ó mọ̀ pé mo ti di bàbá lọ́ọ̀yà kí gbogbo èèyàn lè mọ̀ pé àwọn ọmọ àwọn ti di lọ́ọ̀yà mo ní tẹ́ bá tiẹ̀ máa kọ́ nǹkan tẹ́ kọ́ yóò correct o ẹ jẹ́ kí n bá yín ṣe o kí n adjust ẹ lọ́ní ara kí n má fọwọ́ kàn ó yá wọn. Mo dáràn àbójú mi ń dùn mí ni ṣé pé Ìdẹ̀ra ni mọ́tò tó fáìn tó báyìí tó tóbi tó báyìí gbé wá inú rẹ̀ ló mọ̀ ti bọ́lẹ̀. Dákun dúró náà Àmọ̀kẹ́ ṣé ìwọ mọ̀ wípé àwọn ọmọ olówó ló ń lọ sí yunifásitì tí ń lọ ni ó dẹ̀ dá mi lójú wípé ìkànnì wọn ni yóò jẹ́ bó ti wà wọn. Sórí nǹkan kan surprise mi tí bó bá sì yà ní ìsìn Ìdẹ̀ra ó bá wa sọ̀rọ̀ ẹ̀ mọ́ báyìí. Báwo ló sì ń sọ̀rọ̀ bí òpònú báyìí kò ní bàtà ni sọ̀rọ̀ nígbà tó rí rẹ̀ ò burú dúró ná yunifásitì ló lọ ṣé wọ́n ti wá fi orí tiwa rún mú pé àwa náà ò ní lọ sí yunifásitì ni. I swear, my popsi àwọn àlà. Mọ́mí. Bàbá mi. Ìdẹ̀ra àdúnyàn ọmọ kan ṣoṣo bí ẹgbẹ̀jọ. Ó ní ilé ìwé yín. No. Ẹ ṣeun gan sẹ́rí bẹ́ẹ̀ tí ń tọ́jú àwọn ọmọ wa nílé ìwé Ọlọ́run mọ̀ tọ́jú àwọn ọmọ tí náà àwọn ń rọ́wọ́ yín lára rẹ̀ gbogbo ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wọn sẹ́yìn náà sì mọ̀ pé ọmọ tí mo bí ọpọlọ rẹ̀. Ó ń ṣe lecturer schoolmate mi ni. Schoolmate yẹ ẹjọ́ ń wọ bàtà kan náà. Ọ̀rẹ́ ni wá. Ìmọ́lẹ̀ ní ti dá. Ṣé mọ́lẹ̀ rẹ̀? Sọ pé fine boy báyìí ni sọ Ìmọ́lẹ̀. Ọ̀gá gan o. Ká má parọ́ o ti beautiful jù o beautiful gan nínú gbogbo àwọn ọmọkùnrin. Kò sẹ́ni tí ò lè dá fún o Ìdẹ̀ra ọ̀gá o. Dúró náà dákun Àmọ̀kẹ́ kí ni ìṣòro ẹ̀ gan-an torí ọ̀rọ̀ rẹ ò fẹ́ yé mi mọ́ báyìí kí ni ìṣòro rẹ. Ọ̀pẹ̀rẹ́sàn ni mọ́tò gbé mi lọ́pẹ̀rẹ́sàn ni. Ọ̀pẹ̀rẹ́sàn ni ọ̀pẹ̀rẹ́sàn ni ọ̀rẹ́ ti yé mi wo Àmọ̀kẹ́ tí ẹ ló dé o tiwa náà ń bọ̀. Bọ́bà rẹ̀ ṣe ń pariwo wọ́n tún ṣe ń pariwo. Ìmọ́lẹ̀. Ṣé òun lọ ra síkìnì fún wa. Kí ló ṣe ọba ìmọ̀ tó ti tọ́ bọ̀. Ẹ̀rí kásìbìtì náà. Wọ́n sọ pé súnmẹ́tì làwọn oṣù à ń sọ̀sọ̀ kù sọ yẹnu sọ̀hún jì. Ó ṣe ọkọ mi ṣoríire ẹ mọ̀wé yín àwọn òbí yín ó sì jèrè yín. Dákun mọ́ bínú inú mi dùn gángan àmọ́ gbọ́ bẹ́ẹ̀ ti jọ jẹ́ inú mi dùn. Ṣé àdúgbò ni wọn náà ń gbé? No sir, Charity Estate ni mo ń gbé ní Balógun. Àdúgbò olówó ọwọ́ ń bọ́ ọmọ mi sọ̀rẹ́. Ẹ̀bẹ̀ ni ọ̀rẹ́ ni wá sà. Ará àdúgbò tuntun ti dé o. Ògo tọ́jú ògo lọ ògo ọmọ mi ògo sọ̀rọ̀ lẹ́ oúnjẹ pàtí ni ògo tẹ̀yìn ò lè jẹ́ tán ni. Kí ló ṣẹlẹ̀? Ariwo yìí ti pọ̀ jù ṣé gbogbo aládùúgbò náà lẹ fẹ́ kó mọ tí ń ṣẹlẹ̀ ni kí ni ṣe yín gan. Dákun èmi ò lè borí Ọlọ́run mọ́ra bó bá jẹ́ pé wọ́n fẹ́ mọ bò mọ́ra èmi ò lè borí Ọlọ́run mọ́ra gbogbo èèyàn gbọ́dọ̀ gbọ́ kí wọ́n mọ irú oore tọ́lọ́run ṣe nínú ayé tèmi o Ọlọ́run ti ṣe ayé tèmi ní ayé ìdẹ̀ra ó sì ti dẹ̀ra fún mi wọ́n sì polongo ògo Ọlọ́run láyé mi mọ wọrí àmọ̀ sọ̀run létà. Ètò ìdúró náà táwa ni kí n sọ lórí ọmọ báyìí kí ni èwo ni wèrè gan wo ká má parọ́ o oríire lọmọ yìí ń ṣe o lẹ́yìn ká bá a yọ kò jù báwọn lọ o. Kíni èwo wà lórí ibú èwo láriwo òfò gan-an akúkú lọ yámọ̀ǹkì mọ́sálásí kákúmọ̀ pé pariwo aládùúgbò lórí ibú èwo tuntun sí mọ́tò àdọ́bù sọ́ra mọ́tò ni. Àmọ̀kẹ́ láti tèmọ́ bá ti wà lọ èwo ló fẹ́ kú òsì. Ṣé wọ́n lọ lọkọ̀ yìí? Ọ̀sẹ̀ rẹ̀ lé. Ọlọ́run ṣe nǹkan o ìwọ lọ ládùúgbò ọkọ yìí Ọlọ́run ṣe tiwa náà o wọ́n ṣe tiwa náà bọ́mọ mi ti mọ̀wé yìí jẹ́ kó náà gbọ́kọ̀ wá lé o
èmi ti fẹ́ máa lọ sà. bẹ́ẹ̀ni mo lọ bá àwọn èèyàn lọ sẹ́lẹ̀. ó kàn wá drop ní ó ti fẹ́ máa lọ. mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ dákun wá. ṣe ẹ jẹ́ kó béèrè lójú rẹ̀ ó náà. yá. ẹ dákun jàre bọ́dà ẹ má bínú irú ọ̀rẹ́ ò lẹ́yìn àtọmọ mi sí wọ́n fẹ́ mọ̀ ṣé irú ọ̀rẹ́ tèmi pẹ̀lú yàrá ẹ̀ náà ṣe sí òun lẹ́yìn àti ẹ̀ náà ṣe. schoolmate mi ni dájú. ọ̀sọ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ mo bá sọ̀rọ̀ men to men la wa so yọ nísìn mẹ́ni ni wọ́n mẹ́ni lèmi ọ̀rọ̀ wo yẹra wa irú ọ̀rẹ́ wo lẹ́jọ́ ń ṣe nítorí pé ńgbà tèmi ìyá rẹ̀ náà bẹ̀rẹ̀ ẹja nìyá rẹ̀ ń kiri ńgbà náà ó ń bá ìyá àgbà wọn tẹja àmọ́ bí àwọn bá ti bẹ̀rẹ̀ sí ní kiri ẹja yóò gbà wájú lé tiwa èmi ó jáde èmi ó tẹ̀lé àjọmọ́ káàkiri tó bá dalẹ̀ tó ń lọ èmi ó tún wọlé padà at the end of the day èmi pẹ̀lú òun a plus together àwa fàmì sí kọ́tò bá ti bí òun mu ṣé wọ́n pẹ̀lú ẹ̀ náà fẹ́ plus together ni àbúrò èwo ti. dájú ó ti fẹ́ máa lọ. ọ̀rẹ́ ni wá sà. ọ̀sẹ̀ gan gbogbo tó rà fún náà níbi ìṣẹ̀lẹ̀ ọmọ dáadáa. ó ti tó. báńkì màmá àti bàbá rẹ o ẹ sóríire ọkọ mi láyọ̀ lọ́ọ́ balẹ̀ o. lójú àlejò lọ́wọ́ embarrassment. bọ̀rọ̀ kòkó tẹ̀ ń ṣe yóò dáa. ọ̀rọ̀ embarrassment lójú àlejò. ọmọ pọ́nmọ yẹn o kò use mọ gbogbo nǹkan. ni mo wá ń kí lọ sí wá gẹjú mọ́ mi yóò mọ rí bọ́ sí embarrassment bàbá rẹ̀. mi embarrassment. èmi fẹ́ mọ pọ́n lé pọ́nmọ gidi ni ọjọ́ sọ̀rọ̀ pé ṣé mo ti embarrassment ìyá rẹ̀ nù. ẹ wo bàbá Adera díẹ̀díẹ̀ àwítẹ́ ẹ̀ ń sọ̀tàn. ẹnu wàhálà yín pé wọ́n ń pariwo bẹ́ẹ̀ ọmọ yẹn máa wù wá bẹ́ẹ̀ ní pé kí ni. aládùúgbò tuntun ti dé o ọmọ mi. àwọn ọ̀nà èdè máa bá wọn sọ̀rọ̀. ó ti sẹ̀. ó ga o. Májọ ta sí ọlójú o. Ó ti kún nọ́mbà, ó ti kún nọ́mbà, ó ti kún nọ́mbà. Ó ti kún nọ́mbà. Ó ti kún nọ́mbà o. Ó ti kún nọ́mbà o. Pa ẹ́ńjìnì jáde. Alálọ̀. Ọmọ lọ ẹ́ńjìnì lásán ni. Gbé kinní wa kọ wá jókòó ni. Ẹjọ́ rẹ̀ mú àìsùn bàbá rẹ̀ wá jókòó. Ṣó yẹ kó jókòó sá? Olówó afẹjọ́ èèyàn sùn ní. Ó tún ní pé ó wá jókòó. Ọ̀dà ń dédúró dédúró. Dédúró sẹ́gbẹ̀bẹ̀ ń. Ẹ kí ló ṣe jàre? Ṣebí jẹ́jẹ́ ọmọ jókòó lé. Bí ìyẹléwúrẹ́ ti wá fẹjọ́ rẹ̀ sùn nù. Ìyẹléwúrẹ́ wa kan náà. Bẹ́ẹ̀ni. Ó ní ń bú bàbá eléwúrẹ́. Mo wá sùn irú kí ló fẹ́ sún ọmọ ìdí irú nǹkan tí ó ń ṣe yìí ṣé bàbá eléwúrẹ́ ń ṣẹgbẹ́ bàbá rẹ ni àbí ṣẹgbẹ́ èmi ọ̀rẹ́ bàbá. Kì í ṣẹgbẹ́ wa ó wà lámọ̀ kójú wa lọ. A lè pè ń bọ̀dà. Ọ̀nkú la mọ̀ ń pè wọ́n. Ẹ kí ló ṣe gangan? Kò ṣe wọ́n ní ó ní òun fẹ́ wo bọ́ọ̀lù sọmọ pé bàbá wọn náà sì láìkì bọ́ọ̀lù wọ́n sì jọ sọ̀rọ̀ pé wá wò lọ́dọ̀ mi wọ́n sì jọ jókòó wọn wo bọ́ọ̀lù ibi tí wọ́n ti ń wo bọ́ọ̀lù o wọ́n níbẹ̀ ni sọmọ pé ojú bàbá wọn dà. Bẹ́ẹ̀ ni dàdà bẹ̀rẹ̀ ni wọ́n. Ìbàdàn bẹ́ẹ̀ ń wọ̀yọ́ ni wọ́n lọ bá ń wo bọ́ọ̀lù lọ bá ń wo bàbá lójú lójijì lọmọ rẹ bá sọ fún bàbá pé dádì èbó náà ló fi sọ o are you looking at me or you are looking at TV. Bẹ́ẹ̀ ti sọ fún bàbá ọ̀nà. Irọ́ ni o. Ìyún ló wá gbà kí ló sùn dé bẹ́ẹ̀ sọmọ ṣé ọmọ ìtí wàá bàjẹ́ tó bẹ́ẹ̀ náà ni. Ìgè ń gbọ́ ṣé lóòótọ́ lọ ìwọ àti bàbá eléwúrẹ́ lẹ́jọ́ wo tẹlifíṣàn tó ń sọ fún wọn pé ṣé ìwọ náà fẹ́ wò ní àbí tẹlifíṣàn. Bá mi déédéé dára mi òun mo jókòó sórí iṣẹ́ àwọn náà jókòó sẹ́yìn mi nígbà báyìí èmi lọ́wọ́ báyìí èmi lọ́wọ́ bá kú jókòó tí wọn kì í máa wojú wọn lọ́wọ́ lẹ́pẹ́ ọmọ yín pọ̀pọ̀ yóò ti TV ojú tèmi ló fẹ́ gà ṣé mi lẹ́ ń wò tẹlifíṣàn ni èmi àwọn àpọ́ ni nígbà TV lọ́jọ́ ń wò ẹ̀dẹ̀ ń wò mí ẹ̀ ń pàtẹ́wọ́ ẹ̀ ń rẹ́rìn. ọ̀nà wa ọ̀rẹ́ bàbá bó ń bàbá wa ń yẹ ọrùn wọn pé TV ni ẹ wò TV rè. Yé ń bá Ìgè ó yín ọrùn bàbá eléwúrẹ́. Ó lọ́nà ọ straight tiẹ̀ ni pé apábi tí TV wà rè kí wọ́n rí wọn lè straight. Ó tiẹ̀ mọ́ tó wá ṣẹlẹ̀ nígbà tí ya. Ìwọ sá ti bẹ̀ wọ́n. Mo bẹ̀ wọ́n nígbà tí wọ́n wá sọ wọ́n ní pé torí pọ́ jọ́mọ mi làwọn ti wá dákun ẹ mọ́ kó. Ẹyin ọmọ wa náà ni. Ó yàtọ̀tọ̀ gbọ́dún tí wọ́n sọ pọ́ sí ni ìgbà mo ti sọ fún ẹ pé ọmọ mi kọ́ ọmọ ọ̀rẹ́ mi ni
ẹja yà lọ́tọ̀ọ̀tọ̀ abẹ́gbẹ́ mọ iye ọmọ tó bí Ìdẹ̀ra lọmọ tèmi kò yọ nísìn wọ́n wá sọ fún wọn pé kán má bínú wọ́n sáré pé Ìdẹ̀ra ò ṣerú rẹ̀ sáwọn rí ìyá ìbáni àwọn tiẹ̀ mọ̀ pé olóríire kan ṣoṣo ta ní ìlú inú kò yọ nísìn. pé Ìdẹ̀ra nìkan ni olóríire tó wà ní ìlú ọ̀dọ̀ wa. wa náà mọ̀ ìyún lèmi wá sọ fún wọn pé ẹwẹ́ má bínú o wọn ò bá bàbá rẹ̀ sọ̀rọ̀ wọn ò ní kí wọ́n jẹ́ kí ó wá mọ̀ sí lẹ́sìn lọ́dọ̀ ọmọ tèmi jẹ́ kí closeness òun àtọmọ mi ó tight dáadáa kíyìn ó bá lè kóríire ràn. torí pé olóríire ni Ìdẹ̀ra bẹ́ẹ̀ ni. Ìgè bóun ṣe dúró yìí olórí burúkú ni àbí. kò tiẹ̀ lórí nǹkan kan bàbá jẹjẹ pé orí burúkú ló tún gbé wá nìsín àbá sọ pé olórí burúkú. a jẹ́ pé a lè sọ pé olórí empty. bẹ́ẹ̀ ni òfìfo lórí rẹ̀ òfìfo ló mú wa àmọ́. olórí empty from heaven sí ilé ayé. sọ wá rí wá gbọ́ mi dáadáa ọmọdé yìí bí n bá bọ́mọ mi sọ̀rọ̀ wípé kọ́ jẹ́ kọ́ ọmọ ṣe lẹ́sìn pẹ̀lú rẹ̀ kọ́ ọmọ closeness pẹ̀lú rẹ̀ tó o bá wá wò pé ọkùnrin ìbúràn n ó lé ọ pa ni o n ó lé ọ jìnnà. ṣé ọmọ lé ṣe ká pọ̀ máa gbọ́ dákun ìbọn rẹ̀ lèmi àti ẹ̀. torí rẹ̀ náà mo ṣe ń ṣe báyìí tọ́tọ́ rárá ta ni wọn ò ní báwọn ń tẹni fún ọ ní advice kankan rárá. Ládẹjọ bàbá Ìdẹ̀ra ṣé n tó ń sọ fún mi nísìnyí ni pé nǹkan tiẹ̀ lọ́tọ̀ tèmi lọ́tọ̀ nígbà tá a jọ ń ṣe ọ̀rẹ́. nǹkan wá papọ̀ àmọ́ kò débi ọ̀rọ̀ ọmọ olóríire àti ìwọ̀n àmọ́ ìfọwọ́n ìtàfàlà ni. Ìdẹ̀ra ọmọ olóríire ọmọ tèmi bí olórí ibú ni. wo no problem. yẹn tètè mọ lọlé sọgbọ torí. àsìbí lọmọ tèmi bí àbí. sọ́ọ̀mù pé tí wọ́n ṣe wọ́n lè ṣépè fún ọ. ẹ̀fù tó bá sọ̀rọ̀ torí tí bá ń là ọ ní kírètì lórí ọmọ kiri pé ọtí kiri. jọ dákúndàre ọmọ mi fẹ́ ṣe kinní kan lórí láptọ̀pù kọ̀ǹpútà wọn wọ́n fẹ́ ṣe àwọn kinní kan fẹ́ bá àwọn ìbò sọ̀rọ̀ so mo fẹ́ rìn ìjó mbẹ ọmọ olóríire ọmọ wọn mọ rí ọ̀nà wọ́n fẹ́ bó ìbò sọ̀rọ̀ ẹ dákun mo rí yín. bàbá Ìdẹ̀ra ọjà. Ọlọ́run ó ṣe dá lẹ́bi o ó ṣe wá jẹ́ pé irú ọmọ bí irú ọmọ Ìgè báyìí lọ gbá bọ́ọ̀lù sí mi. ọmọ tó dáa. ibi táwọn kan ti ń bí ọmọ tó dàbí àwọn Ọ̀tẹ́dọ́lá tán bí àwọn ọmọ bíi Dangote tán ń bọ̀ ọmọ bíi Tẹ́ní Adésànyà àtàwọn olóríire míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá taari Ìgè sẹ́mi tí má ní gbá bọ́ọ̀lù sí wọ́n lọ́hùn padà ọ̀nà wo ni mo fẹ́ rí gbà bí kò ṣe kí n pa Ìgè 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 Ìgè. ìyá Ìdẹ̀ra mo mọ̀ ti fi tọ́rọ́ wo sẹ́ẹ̀ tí mo gbọ́rọ̀ ẹ̀gbẹ̀rin lọ́dọ̀ bàbá Ìdẹ̀ra
bàbá Ìdẹ̀ra ní kọjá lọ ní bá sì kí o bá ní ọmọ mi ń kọ́ o párá tí ó wì ọlọmọ mi bò ó ní sẹ́mi ni mo bí Ìdẹ̀ra ni ó sì bá Fúsà àti Àmọ̀kẹ́ lọmọ tèmi n bá ní àjọ bí wọn náà ni ó ní rárá o bàbá tún béèrè ó ní Fúsà ń kọ́ mo ló ti lọ sẹ́yìn ó ní nígbà tá Fúsà lọ rèé gboyún tán àwa ní kọ́ máa lọ sẹ́yìn ṣé ẹ mọ̀ pé social media ti wà ní gbogbo ń tọ́wọ́ tó ṣẹlẹ̀ ló ti wà lórí mídíà kò sí tí bàbá Ìdẹ̀ra sọ sí mi tán ó sọ débi pé ń kọ́ àmọ́ mi pé bí n bá kọ́ wọn ni Fúsà ò ní gboyún tí n bá kọ́ wọn ni Àmọ̀kẹ́ ò ní fẹ́ ní wàhẹ́ẹ̀kì kò sí ní tọkọ rẹ̀ ọ̀sọ́ tán. ní ìyẹn bàbá Ìdẹ̀ra iná ló wí gbogbo adúrò ọ̀rọ̀ tẹ́ sọ fún mi ìyá ọ̀rẹ́ mi bó mo ṣe fẹ́ sọ̀rọ̀ bàbá Ìdẹ̀ra yìí sí abirú ọkùnrin wo leléyìí tí ó fi tiẹ̀ kó bá tèmi ẹ wo ọ̀rẹ́ mi ẹ mọ́ bínú torí Ọlọ́run ẹ̀yin náà ti mọ̀ wá bàbá Ìdẹ̀ra o pé òun wòrowòro ni yín sì bá sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ àjọ bí wọn ni àjọ bí wọn àwọn jọ soríire papọ̀ lágbára Ọlọ́run ẹ mọ́ bínú sẹ́ẹ̀ ti gbọ́ ẹ dákun torí Ọlọ́run. sẹ́ẹ̀ wàá rí i nítorí jẹ́mi ó pé ọ̀sákèsí ni pé ọlábẹ́mi àti ẹ̀ ṣe jọ wà ọmọ pọ̀ rẹ̀ ni á kẹ́ ẹ já lọ́gùn ẹnu kẹ́ ẹ ní ọmọ sọ̀sọ́kú sọ mọ́ bí ètò sọ yìí ní ìsinyìí tó bá sàn tí olùpàá ló bá sọ sí wọ́n jọ wọ́n kókó mọ́ra wọn ni ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló sì dánú délẹ̀ àmì etí inú run torí abiyamọ tèmi jẹ́ lọ́jọ́ ń sọ létí rẹ̀ kéékù ṣe pé mi náà ni mo ní kí àwọn ọmọ kankan mọ̀ ṣe dáadáa kọ́lọ̀ ń jẹ́ gbogbo wọn ṣe dáadáa. ẹ ṣé mo dúpẹ́ ìyá wa ẹ ṣé wọn ọ̀rẹ́ mi Ọlọ́run lágbára Ọlọ́run á jèrè gbogbo wọn ni a ní fojú sunkún kankan nù wọn. n ò bínú ẹ sábà sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ òótọ́ ni ṣẹṣẹ́bí rẹ̀ tiẹ̀ wá ni sọ́ọ̀ lọ ní ká Fúsà lọ rè gbóyún ni àbọ̀ lọ ní ká mọ̀ kí ọmọ pàṣẹ wáyẹ́kì ohun tó lé mi ọ̀kọ́ mọ́ ọ̀nà àmọ́ mi ọ̀lẹ́kọ̀ọ́ ọmọ tèmi ọ̀dà bẹ́ẹ̀ bá lẹ́sùn oògùn kà mọ́ ni ẹni tí ó jẹ́ wò kúkú ní gbọ́ àmọ́ bí ọmọ lèmi o mo sì ní ṣèkà. latest iPhone ló wà lọ́wọ́ yín fóònù yìí ó wà nínú fóònù tó wọ́n jù ní world presently iPhone. tí wàá rí àdúgbò owó tó fi ra fóònù yìí. òun ṣòun ló rà á tí mo ń ṣe bá ti lọ sáàbúrò ẹgbẹ́ yẹn tó bá ti ń bọ̀ wọ́n máa ń kó oríṣiríṣi àwọn fún ìwà so nínú ẹ̀ ló ti yọ fún mi fóònù tẹ́ wo yìí 400k ló ń ta. 400. tó ọmọ yẹn tá à ń talẹ̀ ní 150 náà wọ́n ń ta plọ̀tì kan ní. ọmọ rà lẹ̀ bíi méjì mẹ́ta. ọ̀rá mẹ́ta plọ̀tì mẹ́ta. owó ń pọ̀ o. sọtìrì tí mi mọ̀ sọ. ohun tó ṣe dá láyé inú kéèyàn mọ́ mingules mọ́ àwọn good person. mingus kéèyàn mọ́ mingus mọ́ àwọn good peoples. so ti yọ nísìn ara rẹ̀ rí bọ́tì wáyé ìrandíran mi kankan olúru rẹ̀ rí. níbo. baálẹ̀ wa gan-an mo rò pé kò lè rówó ra bátìrì ẹ̀. bẹ́ẹ̀ ni mo parọ́. lọmọ wa ń lò yìí jẹ́ mi náà wò ẹmu wa báyìí. ó yẹ jẹ́ kí mọ́mí náà wẹ̀ yín lè hàn ṣe ń ṣàì. fóònù ìdá pọ̀ o. ọmọ ọgbọ́n tó máa ṣẹlẹ̀ báyìí wá jókòó ẹ jẹ́ fún yín one nice shot ẹ jókòó. ọ̀yà fọ́tò bá mi jì. ẹ máa rẹ́rìn-ín ṣá o ẹ ti ṣí ẹ̀yìn ìjó o ẹ ti ṣí Change style. Wá jókòó ní. Ṣé ẹ ń ṣe pre-wedding shoot? Pre-wedding picture. Ìyàwó bọ́lọ̀. Ẹ wò. Ló dàbí kí wọ́n yọ wá jáde inú rẹ̀. Mo ṣoríire o, ẹlẹ́dàá mi. Mo dúpẹ́ o, mo ṣoríire o, ẹlẹ́dàá mi, mo dúpẹ́ o, kò lè jábọ̀, ẹyin gẹ́gẹ́ màá ní. Ó tún sùn rè jù bẹ́ẹ̀ lọ. Wọ́tọ̀ relé wálé, ọ̀rà ọkọ̀, ọ̀rà lé, ọmọ ṣeré lọ ni. Tó bá ń gbọ́ pé ìrètí ò lè tán láéláé, oúnjẹ pati ni kò lè pẹ́ ni kò lè dájẹ́. Ọmọ ṣoríire lọ. Ó ṣoríire dé pé irú eléyìí ọ̀rà fáwa ní. Àmì o. Orí mi fẹ́ kí ni mo ń ṣe yín bíi kí ni mo ń ṣe dáadáa gan báyìí ná èèyàn mú fóònù tuntun wá ẹ sì jẹ́ ó jábọ́lẹ̀ ẹ sì fọ́.
Èyí ṣe bí rẹ̀ sí gbogbo wa náà lájọ fẹ́ wò ó. Lájọ fẹ́ wò bó ń bá dúró tó dé àwò lẹ́rọ̀ wẹ̀lẹ̀ sí gbogbo dáadáa yóò ṣẹlẹ̀. Ó ti tó ìsìn bí wọ́n ń lẹ̀ kó sí kankan. Ẹ wá jókòó kó sí kankan. Wọ́n sílẹ̀. Ẹ sáà má bínú. Ṣé bóun lélẹ̀? Sí ìgbọ̀nà tó ṣe mí sọ̀rọ̀ yá. Ìyẹn mo ti já. Ní ti àfọwọ́bà dákun jẹ́mi náà fọwọ́. Ẹ fọwọ́ bá ni. Èmi ò di nǹkan mi mú ni wá. Kí ni kò lè fọ́ ọjọ́ fọwọ́ kan. Fóònù lálẹ́ yìí. Fóònù olówó iyebíye ìrírù rẹ̀ rí láyé mi. Ìdẹ̀ra 400,000. 400 ló ń tà. Oríire ńlá gbà ní. Ọ̀rẹ́ mi nínú àdé. Ó ti di bíkẹ́ nù o. Ẹdúró. Hi, darling. What's up, babe? How are you? I'm okay, and you? Mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ni o. Àǹdí o. Oh, really? Let me say it to them. Ẹ káàsán, ẹ rọra, ẹ kú ọjọ́ mẹ́ta, gbogbo ilé ńkọ́. Ó kọ̀ mí ní Àmọ̀kẹ́, èmi ni ọ̀rẹ́ tímọ́tímọ́ Ìdẹ̀ra. Ẹ ǹlẹ́ o, ẹ ǹlẹ́, orúkọ tèmi ni Orítókẹ́, ọ̀rẹ́ Ìdẹ̀ra láti kékeré ni o, àti kékeré ni o. Ẹ ǹlẹ́ o. Ẹ pẹ̀lẹ́, kí n pọ́n wọlé. Orúkọ tèmi ni Ìsúnadé, èmi sì ni ọ̀rẹ́ kòríkòsùn Ìdẹ̀ra, èmi mo fẹ́ràn rẹ̀ jù ṣùgbọ́n àwọn best friend rẹ̀. Àwọn èsè bẹ́ẹ̀ àjọ fẹ́ràn rẹ̀ ní àjọ fẹ́ràn rẹ̀ ní àwọn best friend rẹ̀. Èmi mo fẹ́ràn rẹ̀ jù àjọ fẹ́ràn rẹ̀ ní àìrọ́. You all are looking beautiful. Ó sọ pé thank you. Babe, they are cracking me up here. Babe. I miss you too, baby. Oh. Yeah. Well, I'm going to keep playing just to see your beautiful face. Same here. All right. Bye. All right, love. Later. Ìdẹ̀ra Ọlọ́run kí ọ gidi gan. Mo bọ́ ọmọkùnrin ń ṣe fáìn tán sọ̀nù àdúgbò náà máa ń pè báyìí. Ó rẹwà pọ̀. Ìdẹ̀ra sọ̀rọ̀ àdúrà kan ṣoṣo tèmi fẹ́ ṣe fún un. Òun ni pé lágbára Ọlọ́run torí ìwà tọmọkùnrin ẹ̀ẹ́dọ̀ bára ń kalẹ̀ àṣẹ. Àwọn làbúrò alápò méjì. Ó kàn ṣìkan nífẹ̀ẹ́ sí mi ni kò tí ì sí nǹkan kan báyìí láàrin mi àti. Ìsì ń ṣàdúró eléyìí fún ọ. Ẹyin dákun mú wà bínú Ìdẹ̀ra ó ti fi ń falẹ̀ jù kí lóde tó gbà fún dákun ṣe yẹ́ẹ̀sì. Àbí èèyàn máa ń wàṣì nǹkan bẹ́ẹ̀ yẹn díẹ̀ la máa ṣe from friendship to relationship. Òótọ́ ni òótọ́ ló sọ. Ìwọ ń fẹ́ǹsì. Ìdẹ̀ra ọ̀yà písọ̀ ọ fi fóònù ìyàwó àwọn. Ewu tiẹ̀ ní kàn ń sún gbogbo wa dànù. Gbogbo yín ni máa yà. Èèyàn mẹ́jọ ní sùn yàrá kan. Mo ṣe mú fún. Àbájé. Bálàrí. So tó bá ń gbọ́ òpè ní pé ní. Òpè ní pé kìí ṣe ọmọ sọ̀hún. Àṣà ọ̀lẹ ni o. Àṣà ń máa yóò ta ni o. Mẹ́ta lọ́gbà. Nílùú ọ̀dẹ́ bíi pé wọ́n fọwọ́ ọ̀rọ̀ ọ̀dẹ́ lé ni. Lémi rẹ̀. Ojú rẹ̀ ó pọ̀ yìí. Lémi rẹ̀. Àánú ìyá níyì ló ṣe mí. Ẹ kí ló ṣe ọlọ́run lórí ọ̀rọ̀ ya níyì. Ó ní lè jẹun bọ̀ ọba. Ọgbọ́. Bọ̀ ọba délé. Sórí. Nọ́mbà mi náà nù. ń lọ pé nọ́mbà mi ló pè sí o. Wọ́n fọ bọ́ sọ̀rọ̀ níta ẹ̀. Bó nìkan. Ọmọ mi náà lọ rà. Láti ìgbà tọmọ mi ti ra fóònù fún mi. Ọmọ mi lọ ra fóònù. Ó ní kọ́sìn kọ́mọ kọ́sìn. Ó tún ti ra bàtà gan, bàtà ń sẹ́nu òkè báyọ̀, wọn ò tí ì rí irú rẹ̀ Àánú Ìyá níyì ló ṣe mí. Ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ya níyì mọ̀ mú wádìí ayò. Ìyá dáadáa ni ọmọ pé ìyá tó bá fẹ́ràn ọmọ rẹ̀ kò ní fẹ́ kí wọ́n ná mọ́ òun nídìí ayò. Ìyá níyì sì ọ̀sàbí àmọ́. Ọ̀rẹ́ rẹ̀ ọmọ olówó ni ọ̀rẹ́ rẹ̀. Ọmọ mi kàn sóríire lọ sáà ni. Wọ́n bọ̀ sọ̀rọ̀ létà jẹ́ sáré bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ní pèsè yọ̀dà bọ̀. Mo kọ́ta mo kó pé o.
ọ̀tá tèmi oúnjẹ òpè ọ̀rẹ́ rẹ bàbá àgè òun ní ọgbọ́dọ̀ fọ́ọ̀mù. dákun nínú èmi rẹ ta ni ọ̀tá o ta ló pé o. èmi lọ́tà. níwọ̀. ta lọ́tà. mo jẹ́rìí ọ̀rẹ́ mi. ẹ kí ló ní. igi fada. nínú ọ̀tọ̀ ẹ pé wọ́n fọ ọ̀rọ̀ délé àbí nǹkan sí eré lé. ọ̀rẹ́ yẹn bọ́ sọ̀rọ̀ bọ́yá sì bọ́ sọ̀rọ̀. igi fada. ládẹjọ ẹkùn èmi nu. owó bàbá ìdẹ̀ra. àwọn pè dáadáa bó lọ ti ṣe báyìí káàtẹ̀ gbà páwọn ará àta ọmọ mi pè dáadáa èwo tún ní ìwọ tó jẹ́jẹ́ mi gangan tó tún wá pè mí tán. mo ní ládẹjọ ṣe bó kọ tí ìyá àti bàbá sọnù mo wá ní owó bàbá ìdẹ̀ra. ó pè tán àbọ̀ bá fẹ́ ṣerú rẹ̀ jọ́ mi mọ́ ṣàbòsí pé kó clear dáadáa èmi gangan ní ọládẹjọ owó bàbá ìdẹ̀ra ọmọ ológo kan ṣoṣo tí ń bẹ nínú ìlú wa. mọ̀ pé ọ̀fẹ́ débẹ̀ ọ̀dà o ládẹjọ o owó bàbá ìdẹ̀ra ọmọ ológo kan ṣoṣo tí ń bẹ nílùú. ó ṣe now you are talking. lẹ́yìn bá yín sọ̀rọ̀ wọ́n sì ń bá yín sọ bọ́yá ẹ̀fẹ́ gbọ́ ni ṣe é rí tá a bá ta mọ̀ ọ́n tọ̀ ni o ṣe jẹ́ àmọ́ sọ́ra fọ́rọ̀ ẹnu irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí a ti dàgbà àwọn ọmọ tí ò tó wa náà wà nídìí ayò yìí nígbà tí wọ́n ní dẹ̀ra nìkan lọ́mọ ológo kan ṣoṣo tó ń bẹ nínú ìlú wa sórí àwọn ọmọ tó kù sẹ́yìn ti fi mú pé wọ́n ní sórí ire ni. mo mọ bó ṣe mọ sọ tiẹ̀ ní. ìsọkúsọ ni. bí mo ṣe mọ sọkọ mo gbèjà mi rárá mo tó jára mi gbé dákun sọ mọ pé n táwọn eléèbó máa ń sọ pé let's call a spade òun nu ká mú ọ̀rọ̀ gangan ká sojú abẹ́ kò bó ti rí gangan dákun àwa tá wà níyì àwọn elédè tiwa ohun tá ò fi dá rárá tá a fi yàtọ̀ sáwọn elédè kejì nu àwọn elédè míì báwọn ò bá sọ̀rọ̀ bọ́n bá rí afọ́jú mèkáfò wọn ò pè kò sí nítorí rẹ̀ bínú béèyàn bá jẹ́ adẹ́tẹ̀ bí wọ́n bá pè mèkútúrú wọn ò pè àwọn yìí ò sì ní bínú sókè lọ́wọ́ àṣẹlẹ̀ ńgbà tó ọmọ wa jó lóríire ká mọ̀ tún pè lóríire ṣé gbogbo yín lẹ́mọ̀ pé òun nìkan náà ló sóríire jù ọmọ ta níbẹ̀ ní yunifásitì nínú gbogbo yín. àwọn ọmọ náà sóríire àmọ́ kọ̀. àwọn àgbọn foríire oríire yàtọ̀tọ̀ síra wọn sẹ́ni tó sóríire 100% ọmọ fi wé ẹni tó jẹ́ pé ẹni tó tún gbẹnu tẹ̀lé dákun gbogbo orúkọ táwa ń sọ náà ìwọ fúnra rẹ ó yẹ kó lè jẹ́rìí sí ṣé gbogbo ọmọ méjèèjì tó bí gangan ṣé bẹ́ẹ̀ tó sóríire jù nú wọn mọ́tòsáìkù ní gùn bàbá wọlé ní ẹnu ọ̀nà ìlú òun ni yóò gbéyàn ọmọ rẹ tó sóríire jù nú làwọn wí kí lọ ń wí. bàtàjù ṣe rí ọ̀rọ̀ rẹ̀ kàn máa rí bákan ni mọ́jọ ọjọ́ lójú o bóun ṣe bí ṣe máa ohun kankan kún bí ṣe máa sọ̀rọ̀ rẹ̀ nu. dúró mi gan dání dúró mi ò dání jẹ́ ń lọ sọ ẹ kú. bàbá là ní. ṣe sórí ládẹjọ àwọn kankan wà tó yẹ pé ọ̀rọ̀ mi àti tí ò yẹ kọ́ bọ́sọ̀ láwùjọ àárín ẹ̀mí àti ẹnìkan lọ́yẹ kí àwọn sórí nínú rọ òótọ́ mọ́ wà ń bẹ̀ òótọ́ ní sì mọ́ wà nù rọ́ngbà mi náà sórí inú ọmọ rẹ méjèèjì sọmọ pé ètò sóríire jù náà ní Moscow ọmọ pọ́kadà nígun mọ́tòsáìkù bóyá ó wá gbà ní sọmẹ́ntì o àbí ó ń báyàn gbà wá rẹ o lè sọ yíhun àbí ṣe òótọ́ rẹ̀ ó mọ́ sóòótọ́ àmọ́ ó ti mọ́ nǹkan jọ abẹ ní kò jù. ọ̀rọ̀ tí ọ̀rẹ́ rẹ̀ sọ ọ̀rọ̀ ń dàgbà ó dàgbà mo sì wáá fẹ́ kẹ́ ẹ máa bára yín sọ̀rọ̀ bí sọ ẹni bá tẹ̀yẹ́ máa ń dọwọ́ bò ó jẹ́ kò lè gbọ́ sọ wá rí ọmọ mẹ́wàá òtẹ́lẹ̀dùmarè lù pa lójú. Ọlọ́run nígbà tí èsì pé kọ́lédowó ni kọ́lédowó mọ̀ ni ọmọ rẹ̀ mẹ́jọ kú lẹ́ẹ̀kan náà. ṣé kọ́lédowó lẹ́ni tó bú mi nísìn. kò bú ọ ó sọ tọrọ díẹ̀ tó farapamọ́ díẹ̀ ni ohun ọ̀kan lágbèkalẹ̀ ni kò bú ọ tán kò bú ọ délẹ̀ tìtorí wípé ó wá sọ ó freestyle lórí òótọ́ ọ̀rọ̀ náà ló wá fẹ́ ló wá ń robi rò pé kí ọmọ ẹyọ kan ṣoṣo tó bí òun kó kú lójú ẹ̀mí rẹ̀ àbí kó sọ́dọ̀ àgàlẹ̀. bàbá àgè kákútà yóò jàre ní tí ọ̀yẹ́ kọ́kàkùn ní ọmọ. ọ̀rọ̀ kan lọ́rọ̀ yín sọ o bàbá dọ̀ẹ̀dà sọ̀rọ̀ gidi o torí pé ọmọ wọn ti wà ní yunifásitì nsìn àwọn tó kù aṣoríire ń lu ìmọ̀. bẹ́ẹ̀ kọ́ wọ́n mọ̀ dà sí ẹjẹ adélé àtó bára wa wí. bàbá gèmí ní parọ́ fún mi lóòótọ́ ni ọmọ wọn ṣoríire jù wá lọ lóòótọ́ o ṣùgbọ́n kò yẹ kó máa sọrú nǹkan báyẹn jáde. ẹ bá wọn ṣèyí tó jó tọrọ bó tiẹ̀ jẹ́ yí pé ọmọ wọn nìkan ni bàtà kí ni láìta sìgá. ẹ sọ̀rọ̀ sẹ́yìn láta ẹ sọ̀rọ̀ ẹ dẹ̀ kìdélé ẹ sọ pé ọmọ ẹ ètò dájú ló ń gbọ́ ọ̀kadà sọ̀rọ̀ lẹ́yìn sọ yẹn ọkọ lẹ́yìn sọ. Mọ́lẹ̀ báwo ni tó mẹ́ta tó rìn tè ṣe káwọn ìwà ìjà báwo ni. ọ̀rẹ́ mi ni mọ́mí kan. ó ṣe bọ́ sókè ìsìn. ok ọmọkọ bá mi ṣeun lálejò lọ ṣe lálejò.
kí lórúkọ tiẹ̀? Idera Olúwa ni ma. Idera Olúwa. Ọmọ ta ni wọ́n? Ọmọ Mr. Dejo. Oh, Mr. Dejo tó wà ní House of Rep. No ma. Ìsàlẹ̀ Àgbà làwọn ń gbé ma. Ìsàlẹ̀ Àgbà. Bẹ́ẹ̀ni. Ìsàlẹ̀ Àgbà. Ṣé ń jẹ́ bẹ́ẹ̀? Ìsàlẹ̀ Àgbà. Ẹ ká sọ ma. Jọ ọmọ ta ni wọ́n? Ọmọ Mr. Dejo ni ma. Mr. Dejo. Mr. Dejo wo ni? Láti Ìsàlẹ̀ Àgbà ma. Ìsàlẹ̀ kí ni? Ó dìde díẹ̀, kọ́kọ́ dìde náà dìde ẹ̀, wọ́n fi mí lẹ̀ díde. Ó lè jókòó bẹ́ẹ̀. Ó wá láti Ìsàlẹ̀ Àgbà, àyédè gbà ẹ́, wọ́n ní sùúrù jẹ́ kí n sọ̀rọ̀. Àyè gbà ẹ́, ó lè jókòó sórí chair mi. Ṣé fẹ́ kó dùn wọn ní chair fún mi ni? Ṣé ó sọ fún ẹ pé Ìsàlẹ̀ Àgbà ni bíbá ẹ̀? Wọ́n ní sùúrù, ó yẹ kí n tó lajú mi. Ìta. Mo fi ṣẹlẹ̀, mo máa lédùn. Àlejò mi lè embarrass now. Ó yẹ mo ní ìtẹ́kílẹ̀ dúró wò ó. Ní sùúrù àlejò wo ni ẹ nà? Ó rà ọmọ lẹ́kí. Ọ̀rọ̀ ọmọ níbi tó da ìsàlẹ̀ ọ̀rẹ́ mi máa wọ̀ mí náà. Olómọ́mọ́ wá ń bẹ̀ ìsàlẹ̀ àgbẹ̀dẹ àbí ìsàlẹ̀ àgbà bí wọ́n rẹ̀ bà. Mo fẹ́ ra kọ́ńtà. Wo ilé ọ̀dọ̀ wa rè. Gbà fún. Gbé fún. Tí mo ní mo sọ. Ti jẹ́ ìsọ̀rọ̀ bọ̀dá. Kọ́díọ̀. Ọjọ́ ìbàjẹ́ ẹjọ́ kó mọ̀. Ọmọ dára ọdẹ ẹjọ́. Ìyàwó ẹ tó ń sọ nìyẹn. Ìyàwó ta ni? Kọ̀dí, ibo ló ti rẹ̀sìn? Èmi lọ wẹ́sẹ̀ ní ìsìwẹ́sẹ̀ bìsàbìsì tó máa ń gbọ́ sẹ́ sàásù. Èyí ọkẹ́ kúrú ni, ó dákẹ́. Ṣé yìí ò sí èrè wètè wèrè? Ètè bíi lẹ́dà sí ẹ̀. Àfikẹ́ má jẹ́ kí alátakọ̀ ẹ̀ka wù mí bí lọ́wọ́ o. Sinimá titun tọkọtaya. Ọ̀nẹ́ bísẹ̀sì kọ́mẹ́jẹ sábẹ́jà mi àwọlẹ́wà níyàwó ilé sísí kọ́ mi tó kọ́ra. Ọkọ̀ ẹ̀fà wà ládùúgbò ìgbà ọkọ̀já. Ọjọ́ mẹ́fà lọ́dọ̀ tèmi. Ọjọ́ kan lọ́dọ̀ tiẹ̀. Ìyálé mi ò ti pọ̀ jù ẹ̀yin ni kí o lè mọ́jọ́ mẹ́fà. Bó bá sun yàrá mi ó mọ̀ pé ṣẹ́jú mo máa ń béèrè rẹ̀. Pé kò jìnnà ló máa fọ́ balẹ̀. Abẹ ní àgbẹ̀ ló fẹ́ sí kẹta. Mo fẹ́ kó o ṣègbéyàwó alárinrin fún mi. Táyé ó gbọ́ tọ́run ó mọ̀ tí wọ́n mọ̀ pé tẹ́mi náà wà wé tẹ́lẹ́gàn mọ́ gèlè. Ìyá wa ẹ mọ̀ lójú tì í awítẹ́ sọra yìí di sàláwà abẹ ni. Yá máa dùn wá ni, ìtí ń ta wọ́n jù tí ń rò wọ́n lọ, yá máa dùn wá ni. Gẹ́gẹ́ ṣètò tí ó máa gbiná inú ilé ní bàtúfì. Ẹ wo ẹ máa lẹ́yìn ẹ̀rí tákìtì tẹ́ mara sinimá tuntun tó kọ́tàyà tẹ́ ẹ̀rà tẹ́ wo. Ṣé wá rí lórí tàbí tá a dé yìí? Wọ́n fira mi hàn yín. Ọ̀pàpà parada, bádìí ẹ bá sunkún aṣọ ìyẹ́ bò ó yẹ bò mí. Ẹ tí ì rí nǹkan kan. Ṣé rí nǹkan táwọn lọ́wọ́ mi? Nǹkan ọmọkùnrin ọkọ wa lọ́wọ́ àmì. Kọjá fẹ́nu ròyìn ó dínú jù. Oyè máa jí kọ́dù ìsísí kọ́dù ló pẹ̀lẹ́sì ẹ̀. Adékọ́lá ọ̀jẹ̀lẹ̀rẹ̀ ló dìrẹ́tì ẹ̀. Láàrin ọ̀la ni yẹ fìdá Sanyeri. Fúnmi àwẹ̀lẹ̀wà. Oyè máa jí kọ́dù ìsísí kọ́dù fún Amina Tatayiru. Lóyún ọ̀làdìrẹ́ abẹ́ni àgbẹ̀. Ọ̀túnba máa jí mi kẹ́. Yọ̀lá fowó ṣeré. Jami Azeez. Ṣàlẹ̀wà Yusuf. Yẹ Kade wọlé. Tina Omukoro. Ayo Bigi. Olúwa pẹ̀lú ní Adébáyọ̀. Bí a ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ti tún yìí. Ọkọ̀ taya. Àbùkù wo ni ẹgbẹ́ bẹ́ẹ̀? Ó ti jáde ẹ̀ tètè lọ́rọ̀ ti yàn. Tẹ̀lé ẹ̀ tí ì rí fíìmù ni. Fíìmù ńlá rèé o, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. O ní liberty láti fẹ́ ìyàwó mi. How? Ade, please do it. Ẹranko tó bá ṣeré lẹ́yìn ọgbà, òun ni kókó ń pàjẹ́ o. Mo ti gbọ́, mo dẹ̀ ti gbà. It is just unfair. Sùnbọ̀, kí ni mo ṣe fún ẹ? Ṣé mo ṣẹ̀ ẹ́ ni? Ṣájà bù ìjẹ ni. Get out.
Sinimá titun Idà Ìfẹ́, Sword of Love, to love and to let die. Ìdà tó gún olólùfẹ́ nínú tó kàtí ọ. Òmùgọ̀ a máa bú àwọn ọlọ́gbọ́n. Afọ́jú a máa júwe ọ̀nà fáwọn tó lójú méjì tó fi ríran kedere. Wèrè a máa pe gbogbo ẹni tó bá ń fún un nímọ̀ràn bá sọ òtítọ́ ọ̀rọ̀ ní wèrè. Idà Ìfẹ́ ni Sword of Love. Kọ́lọ́run ṣàánú ẹ̀yin obìnrin. Ẹni tẹ́ ẹ bá ti ń fẹ́ kì í lárùn kankan lára. Ọ̀rọ̀ kékeré àrùn kílódé. Sinimá titun Idà Ìfẹ́, Sword of Love. Ọláyínká Solomon Ogomoṣin ló produce yẹ. Ibrahim Yekini Tẹ̀lẹ̀ ló direct yẹ. Starring Ibrahim Yekini Tẹ̀lẹ̀, Joseph Momo, Ọláyínká Solomon Ogomoṣin, Kemi Taofeek, Fatai Solomon, Martini Ọ̀gbẹ́bọ̀, Saheed Bayonle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí Idà Ìfẹ́, Sword of Love. Ọkùnrin ṣe báyìí. Kọjá bẹ́ẹ̀, grab your copy now. Òṣùpá tanná alẹ́ ká lè ríran o. Ìran kedere. Ọmọ olóore má bàa jìn sí kòtò. Ìran kedere. Kùrukùru ṣú oṣù bojú ọ̀run. Ìran kedere. Ọ̀run tẹ̀sí rí ẹ ò ṣe bí ọjà. Ìran kedere. Òṣùpá tanná alẹ́ ká lè ríran o. Ìran kedere. Ọmọ olóore má lọ jìn sí kòtò. Ìran kedere. Ọjọ́ máa ń lọ àkókò dúró. Ọ̀yẹ̀ dákun tètè la ó ó ó. Ìran kedere. Bọ́rọ̀ bá kanlẹ̀ tó dẹ̀ tún kan òkè. Ó níbi kan á gbé sí làwọn àgbà wí o. Níbo làwa mọ̀ta ò gbọ́rọ̀ yìí sí? Ẹ̀yin àgbà ẹ dákun ẹ là wá lóye o. Òun ti dínú kúkú ta ni ó tú. Ọ̀yẹ̀lá 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 kedere. Ọ̀yẹ̀lá ọ̀yẹ̀lá ọ̀yẹ̀ dákun tètè là o. Ọ̀yẹ̀lá ọ̀yẹ̀lá ó kedere. Ọ̀yẹ̀lá ọ̀yẹ̀lá ọ̀yẹ̀ dákun tètè là o. Ẹ má sàsùn péye torí kó léwu.